gbogbo nǹkan tí ó ń ṣẹlẹ̀ yẹn ń ṣe láyò. Aláǹgèrè. mo ti bẹ̀rẹ̀ orin láti 82. pé bá ṣe bẹ̀rẹ̀ àwọn Paso sẹ́ẹ̀tì mi Saheed Òṣùpá sẹ́ẹ̀tì mi ni wọ́n. gbogbo àwọn tó wá bẹ̀rẹ̀ ní gbogbo ọdún yẹn wọn ò sí ní ọ̀hún. tìgbà tẹ́mi tí wọ́n ń Jẹ̀bú mo gbọ́ pọ́ńpẹ́ nìkan ní Wàsíù Àlàbí Pasuma kò tiẹ̀ ṣe Pasuma ń bẹ Wàsíù Àlàbí tó ń kọrin bí Wàsíù Àyìndé ní Mùṣín. Táyé Kọ́dẹ́nsì ó sì wá gbé lọ́dọ̀ àwa. ṣé ká kọ́kọ́ bẹ̀rẹ̀ láti ti àwọn ìjọba díà eléré òpìlé Adékúnlé Màkẹ́sì nìkan ló ń kọrin Jẹ̀bú. kí ló fà á. Aláǹgèrè. Tálájì bá sọ̀rọ̀ yẹn contribution wọn níṣẹ́ fújì ló fà tó fi sọ bẹ́ẹ̀. tí o bá wo gbà mí Aláàjì ṣe lot ṣùgbọ́n gbà mí téèyàn bá gbọ́ ti ẹyẹ ẹ̀gà ló ń pàtó. Aláǹgèrè. kí n dẹ̀ padà sórí tí èké ń gba mic omi kọ́ along run ṣá mo láti máa kọ́ sínú ìwé pé ẹjọ́ mic ń yóò di o. bóyá ló mọ ohun ojú rí kọ́gbọ́n nínú ohun ojú rí Aláǹgèrè lẹ́tọ̀. àgànjẹ́ adé ọmọ tó fọ̀rọ̀ àrùn mi o káṣà máa dúpẹ́ fọlọ́run ní Màkẹ́sì Dékúnlé Kasnati àwọn náà bá mi lálejò wọ́n ní gbogbo èèyàn wá káàkiri àgbáyé o wọ́n ní ẹ̀tún wá gbọ́hùn tí Kúnlé Màkẹ́sì tó fẹ́ wí nítorí fújì tiwa. Kúnlé Màkẹ́sì kí ló ń jẹ́ fújì gangan. fújì orin tí Ọlọ́run lọ́wọ́ sí tí ó padà jẹ́ kí gbogbo èèyàn tí wọ́n ti rò pé kò sí ọ̀nà táwọn lè gbà di èèyàn tọ́wọ́ pé sáwọn máa jẹ́yàn ṣá tọ́lọ́run padà wá láàlẹ̀ tí àwọn bàbá wa àwọn aṣíwájú wa tó ti kọ́kọ́ rí fújì yìí tí wọ́n láàlẹ̀ fún wa tá à ń tọ̀ ó ní fújì àlùbáríkà orin àwọn bàbá wa àwọn aṣíwájú wa ó dàbí pé orin kan tí mo kọ nígbà kan pé ògo fújì yóò lè kú o mo bẹ̀rẹ̀ láti bí àwa là ń gbógo fújì ga káàkiri àgbáyé adúpẹ́ fọlọ́run à ń tẹ̀síwájú Adékúnlé Màkẹ́sì à ń tẹ̀síwájú gbogbo ẹgbẹ́ Fúmà à ń tẹ̀síwájú Fúmà l'Amẹ́ríkà à ń tẹ̀síwájú àti Fúmà nílùú London à ń tẹ̀síwájú orin fújì yóò lè kú o fújì ti ìwádò òkú o ó ti ìwádò ọ̀sà o òkú ò lè gbẹ ọ̀sà ò lè gbẹ adúpẹ́ lọ́wọ́ àwọn bàbá wa àwọn màmá wa àwọn aṣíwájú tí wọ́n ti kọ́ kọrin fújì yìí o tí wọ́n fi igi ọlà lé wa lọ́wọ́ wọ́n ti lànà rere sílẹ̀ fún wa tọ̀. àwọn wo ni bàbá yín tó lànà rere sílẹ̀. láti ọ̀dọ̀ àwọn bàbá wa tí mo fi sọ̀rọ̀ dárúkọ wọn lé Chief Síkírù Àyìndé Barrister MON ibi tí wọ́n bá wà kọlọ́n kó tún bàbá ilẹ̀ rẹ̀ kó ṣe fún wọn. àwọn bàbá wa Ìlá Kollington àti àwọn aṣíwájú wa wọ́n wà ní fújì náà lórí ọ̀gá wa Alhaji Wàsíù Àyìndé olórí ọmọọba Akílẹ̀jẹ̀bú àwọn gbogbo ní mẹ́tọ̀ tí ìbẹ́tẹ́mi wù kọ́ ṣe. àwọn Paso gbogbo wọn àwọn aṣíwájú wa ni wọ́n torí pé kì í ṣọjọ́ tọ́mọ tá bá bí ọmọ lọ́mọ rìn ṣùgbọ́n ìgbà tí èèyàn bá débì kan lèèyàn máa lóhun débẹ̀ a bá wọn wájú. kí n Saheed Òṣùpá ọ̀rẹ́ mi ní èèyàn mi ẹ̀jẹ̀ mi ní a bá wọn bẹ̀ Táyé Kọ́rẹ́nsì àbúrò mi nìyẹn Three Leather àbúrò mi ni. báwo lẹ̀yin ṣe bẹ̀rẹ̀ iṣẹ́ fújì tí. ẹ ṣe gan ni iṣẹ́ fújì tèmi tí mo bẹ̀rẹ̀ yìí mo gbé gbogbo ògo fọ́lọ́run torí mi ò l'opportunity láti bí lérè ṣeré mi ò kọrin mi àbí mélé mi ò lùṣẹ̀kẹ̀rẹ̀ lẹ́yìn olórin kankan ṣùgbọ́n one ìgbà tí mo ti wà ní kékeré tá bá ń gbọ́ àwọn rẹ́kọ̀dù torí dádì wa wọ́n láìkì orin gan wọ́n ti ń pè àwọn rẹ́kọ̀dù yẹn ká sọ pé rẹ́kọ̀dù kan jáde lénìí wọ́n ń sọ̀rọ̀ láti ayé ìgbà tá ti ń gbọ́ àwọn ayé Ògúndé mo ṣe Bọ́lá tó bàbá Sàlá àwọn rẹ́kọ̀dù àwọn fíìmù mísíkì oríṣiríṣi àti ń gbọ́ ń gbà yẹn o. ṣe rántí díẹ̀ náà rẹ́kọ̀dù tẹ̀ ń gbọ́ bọ́n ṣe ń kọrin gbà yẹn. àwọn orin bàbá Ògúndé mo wojú ayé oṣù bálábálá mo wojú ọ̀run o òkùnkùn máa ṣubú lẹ̀ yóò Yorùbá ronú o Yorùbá ń para wọn nítorí owó Yorùbá ń para wọn nítorí ipò Yorùbá rororo bí iná alẹ́ Yorùbá rororo bí omi òkun Yorùbá bàbá ni bàbá ń ṣe
yóò Yorùbá ronú. àwọn orin yẹn lẹ́yìn tí ń gbọ́. irú àwọn orin yẹn. but orin yẹn ò ń ṣe fújì náà. kì í ṣe fújì. nǹkan tí mo máa sọ bẹ́ẹ̀ ni pé nǹkan tí mo ní passion fún lórin. okay. and orin mo padà discover pé inbuilt talent mi ni. ni orin tó bá ti ṣe rẹ́kọ̀dì láàrọ̀ tó bá ti gbọ́ a máa mọ̀ kílẹ̀ tuntun èmi ni mò ń sọ o mo ti mọ̀ mo ní nǹkan ṣe tó pọ̀ pẹ̀lú orin ìyẹn ló gbé mi dé ìgbà tó stage kan tí mo wà ní primary school. okay. wọ́n lọ ra ìlù kan wọ́n ṣe ìlù yẹn bí kóńgà báyìí mini kóńgà ni irin náà fi ṣe ẹni tó ta fún mi ẹ̀gbọ́n mi yẹn Súnkànmí Àgòrò ló ń jẹ́ ju Súnkànmí Àgòrò lénìí nylon náà fi sórí ẹ̀ tí wọ́n máa ń lù bóyá mo rà lóyún ń gbà ẹ ní 3 naira mo sanwó ẹ̀ bí ẹ̀mẹ́fà. àdúgbò lẹ ti rà lò. Òkè Àgbò wájú ilé mi ni wájú ilé wa tá à ń gbé lókè Àgbò ilé Òkè Àgbò ilé Òkè Owó lókè Àgbò ilé àwọn Màkẹ́ńsìn lókè Àgbò ṣé ń Jẹ̀bú àbí Níjẹ̀bú-Igbó. Ìjẹ̀bú-Igbó lẹ ti bẹ̀rẹ̀ fújì bẹ́ẹ̀ ni postcode mi tí o bá ń bọ̀ láti ẹni wẹ̀ kókò sọ pé òun lọ sí ilé Màkẹ́ńsìn ilé Màkẹ́ńsìn yẹn postcode ni ilé Òkè Owó mo ra lu ẹ mo ń lù ú ìgbà tó ti ẹ̀ àchẹ́ǹjẹ ìgbà tó wá tó sẹ́yìn kan mo kàn ṣáà kan fi ń ṣeré mo á gbé lọ sí school torí èmi ni flag boy ní St John's primary school nígbà yẹn wà ní primary 6 n bá gbé lù yẹn mo gbé fún pé kó máa lù mọ́ lù tán lù lásẹ̀mblì bàtà kan kí ló ń ṣe school sọ pé àwọn òòlù tán lè fi rà lù ni dàrú ṣàbàbà olówó wá gbé lù wá gbé wá fún school bàtà dẹ̀ ṣe oríṣiríṣi n bá gbé lù mi n bá gbé nǹkan mi n bá gbé lọ. but ọ̀rẹ́ mi kan wà Ganiu ọmọ bàbá alágo la máa ń pè é ó mọ̀ lùlù ó mọ̀ pínpín ó mọ̀ lù ó mọ̀ mele yẹn lù ó máa ń lù tó bá ti ń lù inú mi máa dùn mi ò tiẹ̀ kọrin but inú mi máa ń dùn pé mo ń gbọ́ nǹkan yẹn torí nǹkan tí mo fẹ́ràn ni. later ń ṣe driver àdáàdì wa wádé lọ́jọ́ kan bọ̀dà mo fún un ní adébolo tí lóyún ó lè mi mo ní ṣé o mọ̀ọ́lù ni mo ní mi ò mọ̀ọ́lù tààrà bọ̀ mo mọ̀ọ́lù díẹ̀díẹ̀ mo lù lójú ẹ̀ wọ́n ní kí n gbé wa ó ló máa ń pè fún òun ní fújì ní Ìbàdàn mo gbàlú yẹn lọ́mọ yẹn wọ́n kọ́ ni mo ní bọ̀dà mo fún èmi mo rí kọ́ ológun orí kọ́ ẹ kọrin ẹ̀yà túlùlù yẹn. Adékúnlé ọmọ ọlọ́lá Àkànjí Adémi mo gbélédé mo kí ẹ níbẹ̀ yẹn lára ara mi bébí mi ò ṣe Àkànjí Adé ọmọ ọlọ́lá. bóyá ìbẹ̀rẹ̀ ni Adé torí Adékúnlé bọ̀tà Adé yẹn ló máa ń pè Adé ó mórí kọ ni mo ní mo sọ fún pé mo mórí kọ bóyá ìdọ́jọ́ kejì ní ọjọ́ yẹn gbogbo mi ò lè sùn mọ́jú. school dẹ̀ lẹ́ṣin wà. school wà bóyá ìdọ́jọ́ kejì mo lọ bá àwọn ọ̀rẹ́ mi kan àwọn ọ̀rẹ́ mi yẹn àwọn yẹn máa ń bá wọn ajíwèrè wọn máa bá wọn lùlù káàkiri ìkan láti Jídé o èyí tó close mọ́ mi jù pé ọ̀rẹ́ Jídé mo ti ń kọrin o ní ọlọ́jọ́ o mo lánàá mo ti ń kọrin lánàá nǹkan tá a kàn mọ̀ pé ó ní ni pé o brilliant in school láti primary 3 ló ti ń jẹ class captain títí di bí tá a mọ̀ ẹ́ dé so má sọ fún wa pé o ti ń kọrin ọ̀rẹ́ mi kan wá ń jẹ́ Ìṣọ̀lá Wákìlù yẹn ní ẹ bá sọ bẹ́ẹ̀ tí o bá dé tó wá sọ pé òun ti ń kọrin nǹkan tá a máa sọ pé kó ṣe ni pé kó kọ orin yẹn náà n bá ní òkè mo yẹ kọrin yẹn fún ọ ní Adé bá ikú ra ọjọ́ nìyẹn láyé ìgbà ẹ̀wọ̀n tí èkó wà tó máa ń press record and play tó máa record wọ́n ṣe é pè é jẹ́ tatong mi ò rò pé máa lè gbàgbé tatong àbá kóra wa sínú ilé àbá bẹ̀rẹ̀ sí ní rìkọ́dù àwọn olùlé mi ń kọrin sí à ń ṣe láti bẹ̀ lọ kéṣẹ̀ táwa ṣe ń bẹ̀ mo kàn ń gbé káàkiri ni mo ń fi play ẹ̀fẹ́ mo yá play ẹ̀dọ́dọ̀ ọ̀rẹ́ mi kan nìyẹn Sábìtù Dáíró Adé ìwọ ló ń kọrin ọ̀rẹ́ mi òun yóò lè lọ o a máa ṣe nǹkan sí o gbọ́dọ̀ eré yìí gbọ́dọ̀ tẹ̀síwájú bọ́rẹ́ mi ṣe ọmọ ọba ní búrẹ́dì rẹ̀ ní change wà nílẹ̀ báyìí ló rà lọ́jọ́ náà nìyẹn fún mi lówó yẹn bóyá bíi 10 naira ní owó tó kìsì aromile ra sákàrà ráṣẹkẹrẹ báyìí bẹ̀rẹ̀. bẹ́ẹ̀ ṣe bẹ̀rẹ̀ ni ṣe primary school lẹ́yìn ti bẹ̀rẹ̀ iṣẹ́ fújì báyìí. primary school ni o. àwọn òbí yín ò dẹ̀ sọ pé ìwé lọ́ní kẹ̀ka. wàhálà tó máa pọ̀ máa ní torí wọn ò tiẹ̀ fẹ́ rárá wọn ò fẹ́ kí n tiẹ̀ ṣe nǹkan tó jọ bẹ́ẹ̀ yẹn but èmi ṣàkàn ṣe gbàtí wọ́n tó ṣe nǹkan tó wá ti wọ̀ láti school èmi pẹ̀lú àwọn ọ̀rẹ́ mi lọ́jọ́ ń ṣeré ẹ̀ wọ́n lè ní màmá àwọn kó káyà ń bẹ̀ àwọn tájọ́ ń ṣe practice wọn á lọ dọ́jì sínú ilé èmi nìkan wà níta màmá kọrin
àwọn tó ń gbèrín àwọn yẹn wà nílé mi wà níta a lọ sọ fún ìyá mi pé yáde arọ́mọ rẹ ṣé bìrè ń pọ̀ rẹ kó láti ṣe déédéé oṣù òmùṣe ẹ̀ ṣé bí ló ń pọ̀. ṣé bìrè ń pọ̀ ni ṣé sóòrò oúnjẹ jẹ ni kí ìtumọ̀ yẹn màámi á ní ẹ̀rí ọmọ òun ó ń kọrin adé wọn yá kùnú lọ́jọ́ kùnú yẹn ń gbọ́ wọn lóun ṣe báyìí ó ń kọrin màámi mò ń kọrin pẹ̀lú àwọn ọ̀rẹ́ mi ṣé wọn ni wọn ní kó lọkọ irọ́ bọ́tà wí wọ́n ṣàpadà fẹjọ́ sun ẹ̀gbọ́n wọn kan ẹ̀gbọ́n wọn yẹn dẹ̀ burú gan èkó làwọn wà adé wọn ní o fèsì skul ẹ̀ wọn ni ló ń kọ ọjọ́ tí ọba yìí lọ mú wáyà jáde reclaim wáyà tó fi máa ń fa náà yẹn wọ́n máa fi nà mí bí olè màní gbogbo ìlú àwọn kan wù ọ́ dànù àwọn ọ̀rẹ́ mi gan tó ń pè pé kó wá bí oníkálukú sá lọ but a tún padà lọ kó lù yẹn lórí àìtàn àtúpadà èyí tó ti kọ́ àtúnjọ́ ìní ẹ̀ agbègbè tó kán àtúnlọ jó lọ́dọ̀ wẹ́ldà. lọ́dọ̀ kan primary school ẹ ti bẹ̀rẹ̀ bóyá jẹ́ ìgbà tí ẹ wá jáde primary school ńkọ́. tí mo kúrò ní primary school wọ́n á bọ́ sí secondary school bèjì high school. nǹkan tó wá tiẹ̀ wá ṣẹlẹ̀ ńgbà yẹn gbogbo nǹkan tó ti ń ṣe fún mi yẹn ó ti fẹ́ bà mí lẹ́rù díẹ̀ but bàtà tún dé secondary school ìgbà yẹn ló máa ń ṣe àwọn muslim clinical society wọn mọdún lẹni tọ́lọ́run fi so láàánú fún gbogbo àgbáyé gbogbo ìgbà tó jùmọ̀ bá ti mọ́ láò máa yìnyán ni mú wọn mọ́. ṣé muslim lẹ́yìn. abibisi le muslim but christian ni mo ń ṣe. christian ìgbà yẹn tó bá ń ṣe àwọn nǹkan muslim yẹn bẹ́ẹ̀ ni ṣe tún máa ń bá wọn kọrin. máa ń bá wọn kọrin àwọn ọ̀rẹ́ mi kan kóra wa jọ gbà ẹ̀ Mutiu Olóláìmọ̀ so ló máa ń pè tọrọ ọmọ muslim dáwọn níjẹ ògbó yẹn náà ní Bèjè high school yẹn. ok ṣé láti primary school ṣálẹ̀ ti bẹ̀rẹ̀. ibẹ̀ ni mo ti bẹ̀rẹ̀. wọ secondary school. gbogbo bàtà ń sọ yìí wọn tí ì máa pè yín gẹ́gẹ́ bí olórin o professional. wọn ò tí ì bẹ̀ sí ní pè mí gẹ́gẹ́ bí olórin professional but tá a bá rí ẹni tó fẹ́ ṣe nǹkan a máa lọ ń kọrin fún wọn. láì lórí iṣẹ́ a máa lọ ṣe manual a máa lọ kọrin fún wọn èèyàn fẹ́ ṣe birthday a kóra wa jọ a lọ lùlù ńbẹ̀ sísítà mi kan Yínká Fámúyìwá a sì lọ ṣeré fún láàárín ẹ̀ náà ìgbà tó wá tó stage kan ní secondary school yẹn ọ̀rẹ́ wa kan brother wa kan Ìdòwú Oníbó ọ̀rẹ́ wọn bímọ lọ́dún náà lọ́hùn mo lọ́rẹ̀ẹ́ kan tó ń jẹ́ Shehu Kazeem tó fẹ́ràn mi gan ìyẹn pè mí pé ká lọ play fún wọn a lọ gba irinṣẹ́ wọn lọ gba irinṣẹ́ lókè àgbòrán tiẹ̀ fún àgbà ẹ̀ bí wọ́n gba irinṣẹ́ náà 30 naira a lọ play bá a ṣe lọ play ní ọjọ́ yẹn ó lágbára gan ọmọ Bèjè Mackenzie Òkè Àgbò tó ń kọrin so mo lè sọ pé eré tí mo kọ́kọ́ ṣe àkọ́kọ́ ṣe ń gbà yẹn nìyẹn lọ́dún yẹn. ẹ̀dẹ̀ ṣe wà ní secondary school. ṣe wà ní secondary school. ìgbà tẹ́ bẹ̀rẹ̀ yẹn náà sà ládùúgbò Jẹ̀bú yẹn àwọn ẹlòmíì wo lẹ tún gbọ́ tó ń kọrin fújì ń bẹ̀. tó ń kọrin fújì ẹ̀yà bá àwọn aṣíwájú kan àwọn bíi Uncle Bọ́lá Àkànbí Rafiu Adékúnlé Mufutau Bàsókà senior ni o torí Bàsókà pé méjì Musa Fáwáyàn àwọn tí mo lè sọ pé a rí níjẹ̀bú tó ń kọ fújì yẹn ṣáájú wa àwọn Kọ́ládé Ọ̀nànúgà yẹn ọ̀nà jì síra. so lọ́rọ̀ kan bí fújì ń ṣe bẹ̀rẹ̀. bí fújì ṣe bẹ̀rẹ̀ nìyẹn. ṣé ìgbà tẹ́ wá kó school ńkọ́. ṣùgbọ́n ìgbà tí mo ń kọrin yẹn náà kí n tó kúrò ńbẹ̀ yẹn àwọn kan wà tó jẹ́ bíi contemporary tèmi o tàjọ kọ orin fújì yẹn níjẹ̀bú yẹn náà Adéyẹmí Ṣẹ̀ǹṣẹ́mà bẹ́ẹ̀ ni Ìjẹ̀bú yẹn náà lájọ wà ọ̀rẹ́ mi ní johan school kan náà ni kódà Ṣẹ̀ǹṣẹ́mà yẹn àjọ ní nǹkan tó pọ̀ àjọ ṣe. so ìgbà tẹ́ wá kúrò secondary school báwo ni iṣẹ́ fújì yẹn ṣe wá ń tẹ̀síwájú. ìgbà tí mo wá kúrò ní secondary school láti ń lọ play láti ń lọ sí show dáadáa. wọ́n ti ń pè yín fèrè. wọ́n ti ń pè mí ṣeré láti lọ ṣeré dáadáa. ẹ máa gba irinṣẹ́ ní abẹ́ kí n. àwọn àlọ́ rẹ̀ ń tirinṣẹ́ let's not forget Abíọ́dún Bàtólà náà. Bàtólà. ẹnìkan náà ọ̀rẹ́ wa kan náà Abíọ́dún Bàtólà àjọ wà ní àsìkò yẹn náà Mufu Bàsókà kan náà tún wà pupa Abonzo yẹn náà gbogbo yẹn náà jẹ́ bí contemporary wa but ṣáájú ara wa bẹ̀rẹ̀ díẹ̀díẹ̀ but èmi ní fọ́sọ̀ ọmọ kékeré ta lè sọ pé ọmọ kékeré tó kéré jù tó kọ́ dá báǹdì lẹ̀ níjẹ̀búgbó. ṣé gbogbo Ìjẹ̀búgbó àbí lọ́dọ̀ tí. ní gbogbo Ìjẹ̀búgbó kò sẹ́ni tó lè pa ìtàn ní fújì mò ń sọ o mi ò sọ wéré o ní fújì fọ́sọ̀ ọmọ kékeré sọ pé òun ló kọ́kọ́ dá báǹdì sílẹ̀ níjẹ̀búgbó. bẹ́ẹ̀ni Dr. Kúnlé Mackenzie àyè ni first ọmọ kékeré tó kọ́kọ́ dá tó ní báǹdì tó kó báǹdì jọ pé òun dá eré sílẹ̀. ó kúrò secondary school 1987-88 ní session tí mo bá jáde. ẹ̀dùgbà tẹ́lẹ̀ tí ń kọrin yìí ó mì pé bóyá bí 83-84 lẹ́ ń sọ yẹn. mo ti bẹ̀rẹ̀ orin láti 82. pé bá ṣe bẹ̀rẹ̀ àwọn Paso sẹ́ẹ̀tì mi Saheed Òṣùpá sẹ́ẹ̀tì mi ni wọ́n
gbogbo àwọn tó bá bẹ̀rẹ̀ ní gbogbo ọdún yẹn wọn ò sí ní ọ̀hún tí mo lè pè wọ́n pé ọ̀gá òtìgbà tẹ́mi tí wọ́n ń Jẹ̀bú mo gbọ́ pọ́ńpẹ́ nìkan ní Wàsíù Àlàbí Pasuma kò tiẹ̀ ṣe Pasuma ń bẹ Wàsíù Àlàbí tó ń kọrin bí Wàsíù Àyìndé ní Mushin àwọn fáǹsì wa tó ń gbà wá lẹ́kọ̀ọ́ lásì ń bọ̀ kan mo Mushin ni tó máa ń fún mi lé pé ẹnìkan wà tó ń jẹ́ Wàsíù Àlàbí ó máa ń kọrin bí Wàsíù Àyìndé òun náà dẹ̀ ó fẹ́ testify sí pé òun kọrin bí Wàsíù Àyìndé pé òun wo Wàsíù Àyìndé kọ́ ṣe. fújì kan náà wà ní Ìjẹ̀bú Òde tó ń jẹ́ Tàǹsùmà. Aliwa Aremu Aliwa Aremu orí ẹ̀mọ́ yìí sọ pé tí n bá ń sọ̀jẹ̀ gbogbo àwọn kan náà tún wà ó níjẹ̀bú Òde o. àwọn wo lẹ̀ ń gbọ́ Ìjẹ̀bú Òde náà bẹ́ẹ̀ ṣe wà ní Ìjẹ̀bú Òde. tájọ́ ń gbọ́ra wa Aliwa Aremu Tàǹsùmà Síkírù Àkàndé Calypso bẹ́ẹ̀ ni àwọn ọ̀gá wa kan wà àwọn Àràsá àwọn Adéwálé Àdìsá àwọn kan náà tún wà tí wọ́n ti tún wà àwọn Àtàndá wọ́n ti wà ní gbogbo àsìkò yẹn àjọ kọrin Ìjẹ̀bú Òde so bẹ́ẹ̀ tábà sọ pé àwọn tá à ń dárúkọ yẹn náà oníkálukú ló ní kàtígórì ẹ̀ tàtújọ wà. ìgbà tẹ́ṣẹ́ àbẹ̀rẹ̀ oníṣẹ́ yẹn ṣe wá ń tẹ̀síwájú. ìgbà tó wá di pé a kúrò school ó fẹ́ dàbí pé ó fẹ́ rí bákan ṣùgbọ́n àṣà tún tẹ̀síwájú sí pé iṣẹ́ ilé mi yàn láàyè torí gbogbo àwọn ọ̀rẹ́ mi Adéwámbí ìwọ ti níṣẹ́ tí wọ́n ń ṣe o jẹ́ kí oníkálukú tàwárí tó fẹ́ fọ́dà sí àbọ̀ fẹ́ yà sọ́dún mi kan yà orí ti ẹni kò dì mú àti mọ̀ pé nǹkan tí Ọlọ́run fi rán ẹ ló ṣe yìí à ń gbá gbogbo kíní yẹn lọ adúpẹ́ lọ́wọ́ Ọlọ́run tó ní gbogbo nǹkan tí mo jẹ́ tí mo máa jẹ́ tí mò ń jẹ tí mo sì máa jẹ orin ni torí mi ò ṣe nǹkan kan rí ju iṣẹ́ orin lọ. ẹ ṣe nǹkan kan. gbogbo nǹkan tí mo ṣe láyé mi tí Ọlọ́run fún mi tí mo dúpẹ́ bí oore tí Ọlọ́run máa bá mi ṣàlékún sí tọ́lọ́run ò dẹ̀ ní fi ọwọ́ ọ̀bàjẹ́ kan gbogbo oore gbogbo wa èyí tẹ́ ń gbọ́ àtẹ̀yìn tẹ́ ń wò wá àtẹ̀yìn náà so music ni mo ṣe. music ni ìgbà lẹ ṣe rẹ́kọ̀dù àkọ́kọ́. mo ṣe rẹ́kọ̀dù àkọ́kọ́ ní year 2000 ṣùgbọ́n mo ti kọ́kọ́ ṣe kíní kan tó ń pè ní bí rẹ́kọ̀dù ńgbà náà but àwa mọ̀ pé kì í ṣe rẹ́kọ̀dù a ṣe bí demo ni so torí ọ̀gá wa kan ló bá gbé jáde bàbá wa kọ́lọ́kọ́ bá ń forúkẹ́ wọn bàbá Tọ́ba Ọ̀pálẹ̀yẹ òpì October 10 1996 October 10 ọjọ́ ńlá innovation la pè kíní yẹn ńgbà yẹn amú tape yẹn lọ fún wọn wọ́n bá a lò lórí OGBC bẹ́ẹ̀ ni 1996 that was 1996 ilẹ̀ mìtìtì àwọn èèyàn ń pè ní rẹ́kọ̀dù nígbà yẹn but àwa mọ̀ pé kì í ṣe rẹ́kọ̀dù demo yẹn la lọ lodge síbi tá a ti padà wá gbé rẹ́kọ̀dù jáde Ìbùkún Orísunyì Motmoxin rẹ́kọ̀dù yẹn la lọ lodge ńbẹ̀ láti 1996 yẹn ó tún padà wá di nǹkan tá a pè ní rẹ́kọ̀dù ní 2000 ending of 1999 stroke 2000. báwo lẹ ṣe pàdé Tọ́ba Ọ̀pálẹ̀yẹ. ẹ ṣe ọ̀rẹ́ mi kan jẹ́ Patrick Ọláníyì Faguleka ọ̀tọ̀ ni ó máa ń kọ̀wé sí ọ̀rẹ́ mi dáadáa ni journalist ni òun ló mọ bàbá Tọ́ba Ọ̀pálẹ̀yẹ rí wọ́n sọ pé bàbá òpì ó pa ọ̀rẹ́ òun kan wà níjẹ̀ gbogbo òun fẹ́ kí wọ́n ṣe fún alápọ̀ìntmẹ́ǹtì nìyẹn tá a lọ síbẹ̀ ọjọ́ yìí ni ọjọ́ tínú mi dùn jù ṣá pé mò ń kọ orin torí mo kọ́kọ́ dé orí kìíní yẹn mo kàn pé àbá mi Adégbégaga ní ibi tó bá wà kọ́lọ́kọ́ bá mi tẹ́ sáfẹ́fẹ́ rí àti ìyá mi náà tí ì sọ̀rọ̀ lórí rédíò rí dájúdájú mo ti ga ju ibi tí ọ̀bá mi rìn àwọn tó bí mi mo ti jù wọ́n lọ láti ní ìlọ gbogbo ìjẹ́ gbogbo mi tìtì skul mi ní Bèje principal mi dẹ̀ nífẹ̀ẹ́ sí wa gan wọ́n wá lọ gbé speaker ńlá kan wọ́n gbé gbogbo àwọn kíláàsì wọ́n ní kọ́ lọ pé ìyá mi wá ìgboro sẹ́tù kí n má ní gbogbo lọ́jọ́ yẹn lágbára ọjọ́ ńlá ni. now first record yín ẹlẹ́ ti kọ́kọ́ ṣe demo kan 1996. innovation ni ẹ. innovation ìgbà tó wá di year 2000 ni ẹ wá ṣe record. ṣé yẹn ló jẹ́ first record. ṣé ká kọ́kọ́ bẹ̀rẹ̀ láti ti àwọn ìjọba díà. ìjọba díà kan yìí náà ni 1984 nìyẹn o. ṣe mọ̀ pé mi ti bẹ̀rẹ̀ láti 82 ṣe mọ̀ pé 84 ni ti díà. bẹ́ẹ̀ni. ibo ti ń pè dáadáa àwọn kan torí nǹkan tá à ń sọ yìí náà torí ẹ̀ yọwọ́ kúrò níṣẹ́ music níjẹ̀bú gbó tèmi rí. àwọn lẹ́yìn ìjẹ̀bú náà lẹ fà á tí díyà fi gbówó lé. ìgbà tí wàhálà ti díyà yẹn wá dé kóra àwọn ará ìjẹ̀bú gbogbo olórin ìjẹ̀bú ẹlẹ́mọ̀ àwọn olórin ìjẹ̀bú yẹn wọ́n máa ń wà òkèké dárí ìjẹ̀bú kan bọ́ ṣe rí yẹn ní kódà kò jẹ́ pé ìlú yẹn kò ju bíi ilé mẹ́wàá tó wà ń bẹ̀ lọ tó lórin márùn-ún bá wà mẹ́ gbogbo olórin yẹn ló wà ní mọ́tò. àwa dé Òkè Mọ́sàn a lọ síbẹ̀ la lọ rí gómìnà. báyìí ó kàn dé Òkè Mọ́sàn ó rí mọ́tò tó lọ rẹpẹtẹ pé àwọn wo lélẹ́yìí wọn láwọn olórin ni ókè. ẹ ṣàlàyé fún wa. agbọ́ bẹ́ẹ̀ ń gbà yẹn pé àwọn kì í ṣe ẹ̀ṣẹ̀ ṣe àwọn pé àwọn eléré
gbogbo ìmúra ó pẹ̀lú iṣẹ́ wa bẹ́ẹ̀ni tá a bá gbọ́ pé gómìnà wa ń bọ̀ tá a bá múra bá a ṣe wà tá a gbé mọ́tò tá a lọ fi pàdé ẹ̀ a lọ bá gómìnà kẹ́yẹ ni ibẹ̀ náà ní ọ̀rọ̀ yẹn ti ṣẹlẹ̀ lóòótọ́ pé gbogbo àwọn tó dé fìlà gẹ́gẹ́ tó ń ṣe kinní yìí so onílẹ̀ yìí ń kọ́ ẹtí ẹtí lọ́wọ́ tó yìí náà ni wọ́n padà pé wọ́n lọ ṣètò náà wọ́n lọ revisit kinní àwọn eléré wọ́n gbófin yẹn dé ìgbà tó gbófin yẹn dé mo ní ẹ̀gbọ́n kan mi ò ní dárúkọ ẹ̀ ń ṣe lórí bank manager kan tó fẹ́ ra níṣẹ́ fún ó ní kó má wulẹ̀ ra o because ìgbà tí gbogbo òfin yíyá ti ṣẹlẹ̀ eléré ò play Adékúnlé Màkẹ́nsì nìkan ló ń kọrin jẹ́ ògùn. Aláǹgèrè. nígbà tí díyà gbófin yẹn bẹ́ẹ̀ ni gbogbo eléré ò play. wọn ò play Adékúnlé Màkẹ́nsì nìkan ló ń kọrin jẹ́ gbogbo nítorí pé èmi ń kọrin ní transport school mi láti bẹ̀ lọ gbogbo àwọn school Gbèjé high school èmi wà Àbùsí Èdùmàrè Molusi college wọn ní ẹ jẹ́ ká lọ gba bọ̀bọ̀ Màkẹ́nsì tó wà ní Gbèjé yẹn Adé Òkè Àgbò Màkẹ́nsì Òkè Àgbò òun kọrin bẹ́ẹ̀ so ó ti wá di àṣà pé tí màmá bàbá wa ṣe patí tó gbélére tiwọn wọn láti gba Màkẹ́nsì torí àwọn kan wà tájọ máa ń ṣe palace party ńgbà yẹn tájọ máa ń jó music lóríṣiríṣi gbogbo wa yẹn àwọn abẹ́lẹ̀ eléré wa rèé Màkẹ́nsì ló máa play mo lè kó ìwé tó fi pè mí sí court tó fi sùn mí tó fi gbé mi lọ court láì mòye lórí ọ̀rọ̀ pé à ń kọrin àwọn bàbá kan ló wá dúró tì mí lọ́jọ́ kan tí mo play báyìí rẹ̀ báwo oníwèé ìjọba ṣe wá mo gbé irinṣẹ́ wa báyìí báwọn bàbá yìí jáde nìyẹn pé ọmọ yìí kí ló ṣe fún yín ọmọ kékeré yìí àwọn ọmọ kékeré mi ṣe nǹkan tó jù òtí ẹ gbọ́dọ̀ rí eléyìí ṣe nǹkan tó ń wúyàn lórí ẹ tó ń kórin iṣẹ́ wọn ní ká pàdé ní kóòtù lọ́jọ́ Tuesday mo bá àwọn bàbá yẹn ní kóòtù àti kùrì ní customary court ní ọjọ́ Tuesday ni mo bá wọn bẹ̀ àwọn bàbá yẹn yarí níṣẹ́ ní kàn fílẹ̀ wọn ò fi mílẹ̀ náà ẹ bá ti tún play wọn á tún kórin iṣẹ́ wa á tún ṣoríṣiríṣi máníjà mi Gbẹ́ngà Bísógun dáadáa àwọn oníwèé ìjọba yẹn wọ́n dà mọ́ nítorí ó máa ń bá àwọn drag ẹ̀ gan pé láéláé ẹ lè gó lọ agídí bàbá yẹn pọ̀ ní ọkọ̀ máa ń sọ torí bá wù pé ẹ ṣe máa bá ṣòjẹ́ fún wa kí la ṣe tí ò da kó tó wá di pé Ọlọ́run wá ṣe wọn á pàdé màmá kan Ọlọ́run kó bá mi lọ́ra màmá náà tó bá sì wà láyé bí yàbí ṣe tẹ̀lé mi lọ sí ibi tó ti máa ń sanwó tó ti máa ń gba ìwé àti ṣeré ń gbà yẹn nìyẹn ni màmá yẹn á ń béèrè pé bí sísọ̀kẹ́ ó kọ́ lélẹ́yìí wọ́n ní yes mà àwọn ní ìyàwó lágbájá báyìí tó jábúrò ọkọ yín kí lè wá ṣe ń bí wọ́n lọ́mọ àwọn yẹn ń kọrin pé wọ́n dẹ̀ máa ń disturb ẹ̀gbọ́n làwọn ìtorí ẹ̀ wá síbí bí wọ́n bá yẹn ṣe pè mí nìyẹn ẹ wo ọmọ yìí dáadáa kẹ́ wo anywhere tí bá ti pàdé ẹ̀ òun á kàn sọ nǹkan òun á bá ṣètò kan sílẹ̀ ṣùgbọ́n tí bá ti pàdé ẹ̀ ẹ̀yẹ́ disturb ẹ̀bọ̀n mo ṣe di ọmọ mọ́mì lọ́wọ́ àwọn oníkánsù yẹn tó bá ti wà ní pàṣẹ tó ti ń rèdí gbogbo lọ́tún ọmọ mọ́mì ni bá fi ilẹ̀ bẹ́ẹ̀ ṣe bẹ̀rẹ̀ nìyẹn na ìgbà tẹ́ ṣe first record ní 90 ok tíjọba lẹ sọ ti individual wa nǹkan. ṣé ọjọ́ tán tì mí lóhùn ní kí n máa sọ tí mo ti ṣeré báyìí tínú mi ti dùn ọ̀gá mi onírinṣẹ́ mi dẹ̀rẹ̀ ńgbà yẹn kó irinṣẹ́ kan fún mi John Waridi pẹ̀rẹ̀ JT ó kó irinṣẹ́ kan fún mi tí irinṣẹ́ yẹn tó débẹ̀ wireless wà ń bẹ̀ àṣẹṣe irinṣẹ́ yẹn ní ọdún yẹn ni mo ti sẹ́ẹ̀tì ẹ̀ ó dùn mọ́ mi tó dẹ̀ sẹ́ǹpé àti lọ lé kí n lọ change pé kí n tiẹ̀ lọ múra mi ò tiẹ̀ fẹ́ lọlé ẹ jẹ́ ká bẹ̀rẹ̀ eré báyìí ni báyìí ṣe wọ́n mi náà ayé cover stage mo ń sọ yẹn o kí n dẹ̀ padà sórí stage kí n gba mic omi kan MC kan gba mic ni pé èmi ni mò ń sọ̀rọ̀ bóun mi máa dún bí egúngún bóun mi máa ṣe kinní kan àwọn kọ́kọ́ ń dáhùn lẹ́yìn cover stage yẹn pé irọ́ ló ń pa gbé mic fún Màkẹ́nsì kó kọrin lálẹ́ yìí àwọn fẹ́ mọ̀ kó kọrin náà bàbá orin yẹn tí bá lanu atẹ́gùn ló ń jáde lẹ́nu mi o wọ́n mú káàkiri pé kán gbé mi lọ wọ́n ti lọ bá mú wa bá bàbá kan wọ́n wà ní àbá ìtọ́jú pé àwọn bàbá àgbàlagbà tó wọ́n yíwọ́ padà yẹn ni irọ́ ẹ gbàjásì náà mi ní wọ́n wò pé kí ló ṣẹlẹ̀. àbẹ́yìn ò sẹ́tù àwọn àgbà àdúgbò ni. jẹ̀bi kọ́ lọ́wọ́ máa ṣọ́ wa ni ṣe mọ̀ pé kò síṣẹ́ tí ò lógún ọ̀tá pọ̀ lọ́tún lọ́sì àmọ́ èèyàn lè sọ pé báyìí ló ṣe wà along run ṣá mo láti máa kọ sínú ìwé pé ẹjọ́ báyìí kì í yóò di o ẹjọ́ ẹ má jẹ́ kí n ya odi òkèké ti kàn pé wọ́n má ti tó Màkẹ́nsì ló kàgbo wọ́n ti tó ohun rẹ̀ ló kàgbo lókè móró bẹ́ẹ̀ ọ̀rẹ́ ìyá mi kò ṣe gbọ́ nìyẹn bóyá ń bọ̀ ń bẹ̀ nìyẹn pé ọmọ ọ̀rẹ́ mi kí náà ló ṣẹlẹ̀ jọ̀wọ́ mi mú bọ̀dá àwọn ibo lẹ́wà ẹ ló bá ń pè bọ̀dá àwọn wa nǹkan ti ṣẹlẹ̀ ẹ wá wò ó wọ́n ti ohun ọmọ ọ̀rẹ́ òun bàbá yẹn lòdì wọ́n gbé ṣèwé àwọn èèyàn sọ pé níbi tó ti lọ play ni bàbá yẹn ṣáà
mú àwọn nǹkan kan mọ́ nǹkan kan wọ́n ní kí n jẹ́ mo jẹ́ wọ́n ní kí n máa sọ̀rọ̀ díẹ̀díẹ̀ mo ń sọ̀rọ̀ wọ́n ní kí n máa kọrin díẹ̀díẹ̀ mo ń kọrin bàbá yìí ní ẹyẹ èké lójò rẹ bóyá kó tó wá lọ́kẹ́ lẹ́rù dẹ́ rí bẹ́ẹ̀ kẹ́ la kọrin ẹ̀ nínú ẹ̀ gangan. Ìgbà tí wọ́n fi padà sí patí ìjà ti ṣẹlẹ̀ àwọn ọlọ́pàá ti kó gbogbo ẹ́ńjìn wọ́n ti kó lọ sátìkórì police station so a lè ṣeré ọjọ́ yẹn látàtà wá parí gbogbo nǹkan yẹn tán ṣé tẹ́ tó parọ́ mọ́ mi pé ṣe lòun rí mi tí mo wé igbó tó yìí tí mo ń fà tó ní adé ń fa ìwé ti pọ̀ jù ọwọ́ ni mo ti gbà ṣáná tó lóní bá ń fagbó kì í ṣẹ̀ṣẹ̀ o àwọn ẹlòmíì wà tó bá tí wọ́n mú so èmi lẹ́rí tó ń fagbó tẹ́ mo gbà ṣáná lọ́wọ́ yín ẹ̀rẹ̀ gbà ṣáná èmi kẹ̀ ṣé mo ti ẹ̀rẹ́ tó ń sọ̀rọ̀ rí mo ò rí wọn so gbogbo yẹn wá lọ àwọn tí eré ta ti gbà sílẹ̀ àwọn onípa tí wọ́n bẹ̀ sí wá kí mi lé wọ́n kí òun ṣáà ń wù ẹ sọ̀rọ̀ pé kò sọ̀rọ̀ wọ́n fetí kura wọn lẹ́nu eléré sátidé oníjímọ̀ ní sunday àwọn tọ̀sẹ̀ tó ń bọ̀ gbogbo wa bá mi wọ́n ṣáà wà ní pálọ̀ wa bàdíṣẹ́ mi lẹ́ ń sọ pé mi ò sọ̀rọ̀ mò ń sọ̀rọ̀ nǹkan tó ṣẹlẹ̀ ni mò ń rò ṣé eré yín lọ́jọ́ friday a máa ṣe ṣe bẹ́ẹ̀ lẹ́fẹ́ ṣe freedom lọ́jọ́ sunday a máa ṣe saturday a máa ṣe déètì wo ni pátí tí wọ́n ní gbogbo ẹ̀ lọ́lọ́ máa ṣe ṣẹ́gbọ́ kò sí wàhálà bó ti wà ókè bí mo sọ báyìí bẹ́ẹ̀ ni pé ìṣe náà kàn pé on your mark set go ni ẹsẹ̀ pa lọ́lọ́ oníkàlùkù kọ̀ dìde wọ́n tàn pé ó máa play wọ́n yìí lọ nìyẹn. ọjọ́ tá a lè ṣé ọjọ́ ká sọ pé àsanwó orinṣẹ́ ní ayé ìgbà náà àwọn kan ń lo agbára tí wọ́n lè kó orinṣẹ́ lẹ̀ tó máa ní àwọn ń bínú lórí level kan. ojú ti rí tó lọ́rọ̀ kan. ìròyìn ayọ̀ rèé fún gbogbo ẹni tó wà ní London àtàgbègbè ẹ̀. Arahim Afro-Caribbean Cash and Carry, import and export of African foods, also help to pay school fee in UK for Nigeria with money transfer to UK and back to Nigeria. Arahim Afro-Caribbean Cash and Carry wà ní Graham Excess RM 139YS Up Minister Road, South Graham, London. Gbogbo èyí tẹ́ wà ní London pátá ó yá ẹnì ṣọlọ́dọ̀ Arahim Afro-Caribbean Cash and Carry. Ibẹ̀ gangan ni fọkànbalẹ̀ wà. Innovation demo nìyẹn. Demo nìyẹn wọ́n ṣe wá ṣe Mr. Bako yẹn la ṣe ní ìbùkún orísun yẹn mọ́tòmọ́sìn. Mr. Bako. Ẹbẹ̀ nìyẹn ní rẹ́pọ̀ tí. Ta ló ń jẹ́ Bako? Èmi ni. Kí ló ń Bako? Èmi ni Mr. Bako, Mr. Bako, Mr. Bako, Mr. Bako. Òyìnbó ní ìṣòwò wọn ní kí mò ń ta o orin ṣámọ̀ ń ta àkànjí o. Call me my name, Mr. Bako lórí ọba kọ́mọlédè. Ṣé o pé Mr. Bako wà nínú ìwé NOEC taka ní primary school gbà yẹn? Mr. Bako is a trader living near the village. Ẹ dẹ̀ pé jẹ́ ìgbélé mi gbé ìlú mi súnmọ́ oko gan. So mo á gbà pé èmi gangan ni Mr. Bako. Mr. Bako tó ń sọ. Ṣùgbọ́n èmi ò kì í ṣe trader tí ó ń ta nǹkan táwọn ń ta orin lèmi ń tà. Ó jẹ́ kí n rántí ìta náà lóhùn squared living Calabar. So lẹ́yìn Mr. Bako yẹn kọ́. A ṣe ní Nàìjíríà. Èwo ló fa ní Nàìjíríà yẹn? Àwọn bí gbogbo ìlú ṣe ń lọ mi wá nígbà wọ pé Nàìjíríà tuntun sì máa wà torí bí gbogbo ìlú ṣe rí torí orin tí mo kọ kù nínú Mr. Bako a ṣàlàyé nípa current affairs. Nígbà yẹn ọdún wo ni year 2000 kọ́ nìyẹn? 2000 December 1999 stroke 2000. Ok ní Nàìjíríà ọdún wo lẹ ṣe? A ṣe yẹn ní 2002. 23 years ago nìyẹn. Bẹ́ẹ̀ni. Nàìjíríà ti wá yàtọ̀ láti gbà yẹn. Ọlọ́run àti wọ́n jẹ́ kó yàtọ̀ dàpé wòlíì làwa lórí àwọn àṣewàásù ni tó bá ń ṣèwàásù ní church àbí kí àfáà ni ẹ kò ń sọ mọ́ṣáláṣí ó kù sọ́wọ́ àwọn tó ń sọ fún Ọlọ́run akẹ́jẹ̀ kan mú lò torí yẹn ló pé àwa. Lẹ́yìn New Nigeria yẹn kọ́. A wá ṣe rẹ́kọ̀d tí a ṣe ní second term bàbá wa OGD. Second time wọn should be around ṣé 2008 kọ́ nìyẹn máa jẹ́. Àsìkò yẹn. Second time ẹ ṣe fún GD ní àgbà. A ṣe bí fún GD pé gbogbo nǹkan tó ṣe títà rí gbogbo nǹkan tó ṣe títì. Nílùú nǹkan kan. Bẹ́ẹ̀ ni olóògbé lórí. Ìjẹ̀bú-Igbó yẹn náà lẹ ti wá bẹ̀rẹ̀ iṣẹ́ fújì ẹ̀ kú òun bẹ́ẹ̀ rárá ni. Ìgbà tó di 1994 torí láti ìgbà tó ti wà ní Ìjẹ̀bú yẹn náà every Monday báyìí Èkó máa ń resume sí o bá ti ṣeré mi ní weekend gbogbo àwọn ibi tó ti ń play káàkiri lẹ́kọ̀ọ́ èmi máa lọ sí Ládùn promotion Lájégúnlẹ̀ ní ECN lọ́dọ̀ Ládùn promotion gbogbo àwọn olórin ń play bẹ́ẹ̀ Ìlọrin Lateef Ganiu Negro bẹ́ẹ̀ ni nígbà náà máa lọ síbẹ̀ máa lọ sí Island máa lọ sí Kétu Asmaya máa lọ. Àwọn wo ló wà ní Kétu ńgbà yẹn? Àwọn Kétu Kàdárà
Sínétọ̀ Àkàngbé, Kàmọ́lé Àyìnlá, Sandoka, Adéwálé Àyùbá, ọ̀rẹ́ mi kan náà wà ń bẹ̀, Làrẹ́dò, Bashiru Alamu wà ń bẹ̀ nígbà yẹn. Jẹ́ ń lọ Mushin. Máa ń lọ sí Mushin kò fi bẹ̀rẹ̀ rampart. Mo ti máa lọ sí Standard ní Bariga. Àwọn Síkírù Òkìjú Adébọ́lá, àwọn Tyson Wonder, àwọn Student Fuji Adéwálé Kòńtà, àwọn náà máa ń wà ní Standard. Àwọn Paso ń play, wọ́n gbọ́ pé wọ́n ń play ní orí òkè ní Mushin, orí òkè Chicago. Àwọn ibi máa ń gbọ́ pé Stadium Hotel. Sọ́ni tí wà Onífádé ní Mushin ló ń wà. Àwọn Isi Kabaka, àwọn yẹn mi ò ọ̀gá wa ni wọ́n máa pè nítorí mi ò kọ́ṣẹ́ lọ́wọ́ wọn o, but mo rántí show kan tá a ṣe tí brother mi kan tó jẹ́ bí mentor mi tó ìṣẹ̀kalẹ̀ tó promote Isi Kabaka wá sí Naira Motel ní ọdún yẹn lọ́hùn bí wọ́n gbà wọ́n ní 1,500 bí 1991-92 ìgbà yẹn máa jẹ́ wọ́n gbà wọ́n sí Isi Kabaka wá so wọ́n wà níta tó ń ṣe dáadáa àwọn Ṣínà Àkànní àròwòrè yín tuwálé àwọn Jos Caliber bàbá àgbàlagbà so àwọn náà wà tí gbogbo nǹkan ń lọ táwọn. 1994 ilé ẹ máa ń wá sí Èkó nǹkan kan. 1994 ìmọ̀ wa gbéra pé ọmọ wa àkọlẹ̀ kan wà ní ibi nìkan jẹ́ ká tiẹ̀ tẹ̀síwájú káwọn nǹkan tó ṣẹlẹ̀ ń gbòòrò February 12 lọ́jọ́ náà precisely mo yẹ kúrò níjẹ́ ògbóni yẹn pẹ̀lú àwọn band mi by later Made Adésí ọjà Jákàndé ní Kétu ibẹ̀ la wà láti ń ṣe 1994 ajáde wéré àṣe gbà tó wá yá bá ṣe bẹ̀rẹ̀ sí ní play ní every Friday yẹn bàbá àkọ́kọ́ lọ́kọ́ bá mi fọ̀rún kẹ́ Monday onílù Paso kan tó late láìpẹ́ yìí ó ní máa fún ní 1,000 gbà yẹn a lọ sí ọ̀dọ̀ FCB ní Dàmíngòrò ní Mushin òun ló máa gba mọ́tò òun ló máa kó oníṣẹ́ wá agbadidi tent tá a máa fi play òun ló máa arrange gbogbo everything every Friday 94 yẹn gbà yẹn kó tó di pé aṣáàṣe but mo rí pé ìgbà tí mo dé Èkó tí bá gbọ́ pé Paso kọrin kan èmi ò fẹ́ kọrin tí Paso kọ báwo sọ ní tí kọrin kan èmi ò fẹ́ kọrin tó kọ abalọ ń play ńgbà yẹn ní Kẹnẹrí lọ́dọ̀ Aláàjì wọn ní Kẹnẹrí àwọn Jab Jimoh Balógun ní Mushin àwọn ló mú mi lọ síbẹ̀ ńgbà yẹn tí wọ́n ń play so màá yí orin tèmi yẹn padà tí bá gbọ́ bọ́yẹ kọ́ yẹn màá mú èsì máa múnú ẹ̀ màá yí èmi Èkó tí wọ́n 1994 yẹn ó padà build the confidence tó pọ̀ fún mi nítorí orin tá à ń kọ yìí bí ìgbà téèyàn ń select ayò tó fẹ́ ta ni ẹlòmíì á ti mú ayò tó lè jẹ́lẹ̀ fúnra ẹ̀ ló máa tún pa but orin tèmi bá ti kọ èmi máa dúró de pé eléyìí masterpiece ni èmi mo ní evergreen ló dé máa jẹ́ ó dẹ̀ ràn mí lọ́wọ́ gan ọdún yẹn náà mo tún padà sí Ìjẹ̀bú ní November 16 that 1994 náà tí mo padà sí Ìjẹ̀bú padà ìyẹn mo ní mo sún síwájú Mr. Ọmọfọláhàn wọ́n sọ wípé mo ń sálọ aṣọ ní sọ́kí sọ́lẹ̀ ẹ̀yìn ayé o ẹ má fẹnu rìtáyà mi o n ò lè sálọ nílùú bàbá mi o Adékúnlé ẹ sì máa gbọ́ Gani Atlas o ìpadàbọ̀ máa kí bí mo gbàgbà kígbà mo ti kín idán lóríṣiríṣi kò lè tán idán lọ kò lè tán mo rájà kan jẹ bóde lágboolé Bùfálò ọ̀làdùn ó pé bọ̀rọ̀ kínní ó ní bọ̀rọ̀ èyí tún lè tàbí ó lè Adékúnlé o èyí tún lè tàbí ó lè tàbí ó lè. ó fẹ́ jọrin Òbésèré ìrànlọ́rẹ́ ni tó gbé màlúù tó gbé bojú wíńdò. ìyẹn lè fi ṣe mo ṣe sọ pé orin tí ẹnìkan bá kọ èmi ò ní kọ bóyá kọ yẹn èkó tó bí kò máa flavours tó wà nínú èlé kò máa mú composition ti mi ni. mo wà lé Bùfálò yẹn ni Gbẹ́ngà Àjàyí kọ́lọ́n bá mi fẹ̀rù kẹ́ wọn máníjà eléré ńlá ń Jẹ̀bú-Òde ni wọ́n so ọ̀rẹ́ wọn kan jẹ́ bọ̀rọ̀ kìnní ajá Bùfálò wáyọ̀ ẹ máa wọ́n jẹ́ bọ̀rọ̀ kìnní màdé lè ń pè tó ní bọ̀rọ̀ náà là ń pè bọ̀dá yẹn wọn kì í pè bọ̀rọ̀ kìnní yẹn tán bọ̀rọ̀ ajá náà sọ wá ń pè bọ̀rọ̀ eléyìí tún lé o ọ̀rájà kan Jẹ̀bú-Òde ìdán lọ kò lè tán o ilé so ìyẹn ló mú orin yẹn wá. ló mú orin yẹn wá. àǹgẹ̀rẹ̀ lẹ́tọ̀ ètò kan ní orúkọ mẹ́rin pọ̀. lẹ́yìn rẹ́kọ̀dì yẹn èmi ìwòlẹ̀ tí wọ́n á ṣe. a ṣe láfta ní Nàìjíríà a ṣe Sweet Mother a ṣe Origin láfta Origin a tún ṣe Ṣé Bàbá láfta Ṣé Bàbá a tún ṣe Doxology. Origin yẹn ṣọ́ títàn mú nìyẹn àbí. Origin mo sọ̀rọ̀ nípa Ìjẹ̀bú ìgbà yẹn ní òsì ọba ní orí àpèrè fún bíi
20 years nílùú mi Ìjẹ̀bú-Igbó mo fi ṣe origin tí mo lọ sọ ìtàn bí Ìjẹ̀bú ṣe jẹ́ tí mo fi sọ tí mo wá fi pín fáwọn èèyàn tí mo fi bá kábíyèsí wa bàbá òrìṣà Ìjẹ̀bú Àwùjalẹ̀ Ìjẹ̀bú Òde pé bàbá ọmọ Ìjẹ̀bú ni mọ́mí gẹ́gẹ́ bí ìtàn ṣe sọ fún wa bọ́mọdé ò bàbá tàn bá rọ̀bà ẹjọ́ tó yẹ lọ ọ̀rọ̀ ọba Orímọlúsì ẹ bá wá nǹkan ṣe sí ó ti ń pẹ́ so àdẹ̀dúpẹ́ Ọlọ́run dẹ̀ ti ṣe. Now ẹlẹ́yìn padà sí Ìjẹ̀bú-Igbó 1994 ṣé Ìjẹ̀bú-Igbó yẹn náà lè wá wà to date ní àbúrò torí inú àwọn research mo ṣe aráàlú òyìnbó ní yín báyìí. Ọlọ́run ṣeun bí mo ṣe ń wà níjẹ̀bú yẹn mo sọ fún yín níbẹ̀rẹ̀ bí mo ṣe ń gbé Ìjẹ̀bú yẹn Èkó máa ń wà màá tún padà sí Ìjẹ̀bú ìgbà tó wá di 2014 ta ṣe origin yẹn ta fẹ́ launch ẹ̀ lẹ́kọ̀ọ́ ta ti fẹ́ launch ẹ̀ ń Ìjẹ̀bú ọmọ wa yẹ ká kúkú proceed sí Èkó ká máa wà ń bẹ̀ alẹ́ kó jẹ́ home away from home Àkútè ìlú alálùbáríkà AKCT ìbẹ̀mú faramọ́ ń bí gbà ẹ̀ ṣe pé Àkútè tó dàbí Èkó lè mi ń gbé o AKCT téèyàn bá gbéra ní Kòòdù tó bá gbéra ní Mòwe Bàfò tèmi àti ẹ bá ní mítìn ní Aláùsá aṣáájú ẹ̀ débẹ̀ o máa ti jẹun máa ti mú mi máa ti máa relax kó tó dé so but Èkó láti máa ń ṣiṣẹ́ Ìkẹjà everywhere gbogbo ibi tó wà lẹ́kọ̀ọ́ ìyàwó joint lóríṣiríṣi láti ń play láti ìgbà yẹn mo ti wà lẹ́kọ̀ọ́ mi tí mo ti base láti 2014 ọmọ wa yẹn ń jókòó síbi yé máa para ọ̀nà àwọn ọmọ èèyàn mi kan láwọn ò rí ẹ ó yẹ kó níbi kan tá lè máa wá ẹ sí ń bí. bọ̀ tíṣẹ́ bá wá láti Ìjẹ̀bú náà. I'm playing Ìjẹ̀bú alọ́fíìsì Ìjẹ̀bú. kí ló gbé yín kò lẹ́kọ̀ọ́ tẹ wá dára abroad. Iṣẹ́ ló gbé mi lọ àwọn promoter mi lówó pé wà kàn sí nǹkan tó ń ṣe Nàìjíríà yìí ọlọ́mọ wá ṣe fáwọn náà kó wá fún wa jẹ ó ṣe lọ sí UK tour 2025 ọlọ́run ọba ò ṣeun tó jẹ́ kó rí bẹ́ẹ̀ àwọn promoter tó gbé mi lọ àwọn Alhaji Isiaka Koko Mọ́mọ́gàjí àti Godfather àwọn náà ń jẹ́ WG promotion àwọn náà gbé mi travel pé ọmọ wa tiẹ̀ lọ fún wa jẹ ìyẹn ni ó gbé mi mo lọ sí London ní ọdún tá a wà yìí January 23 tó padà UK tour akọrin káàkiri London àdúpẹ́ lọ́wọ́ ọlọ́run ọba. Mo wá ń gbọ́ pé ètò kan wà tẹ́ ẹ fẹ́ ṣe láìpẹ́ yìí náà. Ètò tí a fẹ́ ṣe mo pè ní welcome and thanksgiving party nítorí tọ́lọ́run bá ṣe rore báyìí fún yàn náà ó yẹ kó dúpẹ́ mi ò gbọ́n jẹgbẹ́ mi lọ o ọ̀rọ̀ lóyìnbó ọlọ́run ló máa ń jẹ́ kó ṣe ni mo ṣe kọrin pé ọlọ́run lọ́pẹ́ tọ́ sí ọlọ́run lọ́pẹ́ tọ́ sí ọlọ́run lọ́pẹ́ tọ́ sí ọlọ́run lọ́pẹ́ tọ́ sí ọlọ́run tó ń ṣàánú ẹ̀dá ṣèbọn òun ló ṣàánú mi òun náà ló ṣàánú rẹ òun náà ló ṣàánú gbogbo wa orin gbé mi délùú London mo darí wálé pẹ́ láyọ̀ mo múre bọ̀ láyọ̀ alihamudulilayi mo dúpẹ́ o ọlọ́run lọ́pẹ́ tọ́ sí so torí inú mi dùn gan aláta tí ń retí ọjọ́ ti pẹ́ tó padà tó wá sí mo ṣẹlẹ̀ mo dẹ̀ dúpẹ́ lọ́wọ́ gbogbo ọkùnrin obìnrin láti Nàìjíríà yìí títí dé London tó dúró tì mí ní UK precisely tó dúró tì mí tó support mi pẹ̀lú ògo Ọlọ́run àpò ṣáṣámúra ò kì í gbẹ àpò wọn ní gbẹ lórí ọmọ mi Dámiláre Ọlọ́run fún mi ẹbí ẹ ìyàwó ọmọ ẹ àti gbogbo àwọn èèyàn mi ò lè kà wọ́n tán o bẹ́ẹ̀ ni Ṣẹ́gun Adékọ̀yà Luma Yẹmí Amsat ní Manchester wọ́n pọ̀ rẹpẹtẹ Gàjí òun olólùfẹ́ mi ẹ wo mi ò lè ká tó déètì event yẹn fẹ́ wáyé ó máa wáyé ní May 11 lọ́jọ́ Sunday lágbára Ọlọ́run níbo ló ti fẹ́ wáyé City Post Lounge beside Blue Roof nínú ọgbà LTV tí yẹn gangan ni tó ti máa wáyé ó la pè ní all white party. All white tí àwọn èèyàn bá fẹ́ wá bẹ̀ ṣọ́ máa ra aṣọ ní àbọ̀ máa ra fìlà. Àwọn gbé kóníkálukú wa bá ṣàjọyọ̀ kó máa ra aṣọ kó máa ra fìlà kọ́kọ́ wọṣọ funfun wọ white kókò wọn bá. déètì ó lẹ pé. May 11. àwọn olórin wo ló fẹ́ wà ń bẹ àbẹ́yìn náà lè fẹ́ perform. olórin pọ̀ lóríṣiríṣi tó máa wá president gbogbo onífújì Alhaji Sikiru Agboola SK Sensation ẹ jẹ́ kí n bẹ̀rẹ̀ látọ̀dọ̀ wọn bẹ́ẹ̀ kí Ṣànánà máa wà ń bẹ̀ Sikiru lẹ́mọ̀ máa wà ń bẹ̀ Queen Tosin Ẹníbà ó máa wà ń bẹ̀ Èjìrẹ́ Patira ó máa wà ń bẹ̀ ọmọ mi kan náà tó tún máa ń kọ bí hip hop ọmọ Bàgàjì ni OP Amónígàjí ó máa wà ń bẹ̀ lọ́jọ́ náà ọmọ mi kan náà jẹ́ Maicon Medula ó máa wà ń bẹ̀ olórin máa pọ̀ lóríṣiríṣi ní May 11 yẹn tó máa wà ń bẹ̀ ló fẹ́ bẹ̀rẹ̀ ó máa bẹ̀rẹ̀ láti nǹkan bí aago 3 ọ̀sán
títí di ọwọ́ alẹ́. títí di ọwọ́ alẹ́ di ìgbà tá a bá lè fàájì ni o kó tó ń ṣẹlẹ̀ tí oníkálukú ń ta síra tá à ń ṣe oríṣiríṣi ńṣe la yóò ebi kẹ̀ ò ní pa wá lágbolé fújì ṣẹ́rí tí a bá ríyàn tó bá ń jẹ̀bà àbí kàn ń jẹsẹ̀ mú ń jókèlè tó bá jẹ òkèlè yẹn délàjì tó bá ń lábẹ́ ó yóò ní ọlọ́run kẹ̀ ò ní bínú sí wa ọlọ́run adáríjì wa gbogbo nǹkan tí ó ń ṣẹlẹ̀ yẹn ó dàbí pé àwọn kan ti bu omi lódò wọ́n fẹ́ da odò rú ni lọ́dọ̀ tèmi lágbolé fújì because if not so oníkálukú kì í ṣe level tó oníkálukú bẹ̀rẹ̀ láwa yìí oníkálukú lọ́lọ́run ti ṣàánú ẹ̀ ọ̀pọ̀lọpọ̀ èèyàn dẹ̀ ṣe wà tó sì fẹ́ kọ fújì yìí tí a bá bastardize fújì lórí pé ilé ń bú yẹn tọ̀hún bú kinní kan kò help fújì ẹ̀yin tẹ́ ń ṣe bẹ́ẹ̀ stop ṣe bẹ́ẹ̀ látọ̀dọ̀ ibi tó ti bẹ̀rẹ̀ débi tó dé ẹjọ́ torí ọlọ́run ẹ stop ṣe bẹ́ẹ̀ ẹ pọn mi lódò ẹ má dòdò rú ẹni tó sì máa kọ fújì wọ́n sì pọ̀ rẹpẹtẹ ọlọ́run ti ṣe wá láàánú ti ṣe wá lóore náà kì í ṣe bí ta ti bẹ̀rẹ̀ lélẹ́yìí o kì í ṣe bí ta ti bẹ̀rẹ̀ kó tó mi fẹ́ rí ń bẹ̀ nìyẹn so ó ní orin tá a sì lè kọ tó jẹ́ mẹ́sáàgì tá a lè fi sọ̀rọ̀ tó máa wúlò fáwọn èèyàn ó pọ̀ gan-an mo jù ẹ lọ ó tó mi mo ní àwọn ẹnìkan pé mo sọ pé ọ̀gá mi mo sọ bẹ́ẹ̀ pé tí bá rí ẹ máa lọ́gàá mi ni ẹ mo mọ̀ gbà tí mo bẹ̀rẹ̀ eré Saheed Òṣùpá ọ̀rẹ́ mi ni close pal mi tó máa sílé mi jẹ gbogbo tí a máa jọ wà bí 5 days tí máa wá sí ilé ẹ̀ láti ìgbà tó ti wà ní mo sáfẹ́jọ́ ní Yàntúwó nílé wọn ẹ bèrè lọ́wọ́ gbogbo àwọn manager àwọn testify sí àjọ láṣepọ̀ gan àjọ kúrò bẹ̀ wá sí Abino Street ní Sùúrùlérè tó ń gbé ọ̀rẹ́ mi dáadáa ni ṣùgbọ́n ó ti fi àwọn nǹkan kan síwájú ńgbà yẹn ó ti ṣe lágọ̀bí 3 kó tó di pa àmúra a pàdé 1996 ìgbà táwọn ṣe show kan ní Tudensin ó ti ṣe lágọ̀bí 3 ńgbà yẹn eré fàjọ ṣe ní Tudensin 1996 after tó máa ṣe ló ṣe Master Blaster tó ṣe 1997 ọ̀rẹ́ mi ni àtijọ́ wà so but tí n bá sọ pé ọ̀gá ọlọ́run ti gbé wọn sí ẹtọ́ ọlọ́run bá ti gbéga ẹ jẹ́ ká fún wọn láyé wọn but táwọn náà bá rí bí wọ́n ń pọ́n mi lé Alhaji Ajíbọ́lá Wàsíù Àlàbí ọmọ ìyàwó ànábì èèyàn dáadáa ni alápọ̀nlé mi ni so tí n bá rí wọn tó wá lè ó dẹ̀ ń ṣàpọ̀nlé mi náà tó bá rí mi ìyẹn lè mérí ń bẹ̀ ṣùgbọ́n mo mẹ́ntí mo tó mo dẹ̀ mẹ́ntí mo jùlọ ohun táyé kọ́rẹ́nsì mo ní àbúrò mi mi ò fẹ́ mi kọ́ mo bí mi ò lè sọ pé mo mi ni kò dẹ̀ kọ́ṣẹ́ orin lọ́wọ́ mi but ó sì wá gbé lọ́dọ̀ àwa ń jẹ̀bú táyé kọ́rẹ́nsì àìpé ní of recent ń bí yìí tó ìwà sí bí ó sọ fún màmá rẹ̀ bò pé àwọn ọ̀gá òun tóun bá lo ọdún 5 jẹ́ Ògbóde Mackenzie alákọ̀ọ́lé tó ṣàkólé mi. táyé kọ́rẹ́nsì ó ti gbẹ̀yìn lẹ́yìn mi rí lẹ́kọ̀ọ́ táyé kọ́rẹ́nsì ó yìí lò tó 4 years and 5 years lẹ́yìn mi. torí pé táyé kò gbérin lẹ́yìn mi rárá á wà lẹ́yìn mi complete with 7 years. ó wá sí Jẹ̀bú ńgbà yẹn tó wá gbérin fún eléré tó bá ti wà available ó wá sọ́dọ̀ wa náà ń Jẹ̀bú gbó a kò gbérin fún àwọn ní Òkìjí gbérin fún wa so bó òun kàn ń ṣe tiẹ̀ so èmi ò kó ní kálukú ẹ jẹ́ ká kọ nǹkan ẹ̀mí torí pé àwọn mísì jẹ́ fújì nìkan ní jẹ́rìí tó wà ẹ̀wọ̀ àwọn hip hop yìí gbogbo nǹkan tá a mú nínú tí àwọn hip hop tó fi ń ṣọlá orí fújì tá a sọ ni orí tá a kọnu fújì wọn kàn mú kéde kan ní àárín ẹ̀ wọn á dẹ̀ sọ dowó wọn ò dẹ̀ bára wọn jà wàrí lèyí wọn á fi ṣọ́ ara wọn wọn dẹ̀ yìí sọ kéde kan náà tí èmi bèrè lọ́jọ́ tá lọ ṣe mítìn ní Alhaji Wasiu Ayinde ọ̀gá wọn Jẹ̀bú-Òde mo dìde mo bèrè ọ̀rọ̀ yẹn mo lé ní Adékúnlé Mackenzie èmi ò fẹ́ wá sí mítìn yìí o ṣùgbọ́n tí wọ́n máa jẹ́ kí mítìn da adé mítìn ẹ̀ tó wọn da mítìn rú adé mítìn àwọn ò ní débẹ̀ kó bàjẹ́ adébẹ̀ kó dùn ní mí adébẹ̀ kó dùn ní mí o mi kì í ṣe èmi kì í ṣe adébẹ̀ kó bàjẹ́ adébẹ̀ kó dùn ní mí mo sọ bẹ́ẹ̀ má ní bàbá with due respect sir ẹ̀yin làwò kọ́ ṣe o ìyá bàbá mi Alhaji Wasiu Ayinde ẹ̀yin làwò kọ́ ṣe ní tàbí yà sí ti ṣe mísíkì yìí so adẹ̀ nígbàgbọ́ pé ìgbà tó pàdé mi 1990 tí mo pàdé wọn 1994 ńlá Parias àwọn ọ̀rọ̀ tó ń sọ fún mi nípa orin yẹn mo ṣiṣẹ́ lé lórí ó pẹ̀lú nǹkan tó mú mi wá sẹ́kọ̀ọ́ yìí wọ́n sọ fún mi lọ́jọ́ náà lọ́hùn ńlá Parias pé àwọn tó ń jó fújì tó ń promote fújì tó ń jẹ́ fáǹsì fújì Èkó náà wà tó bá máa kọ fújì pàfọ́ra mẹ́kọ̀ọ́ ṣó ti ṣe rẹ́kọ̀d gbogbo nǹkan tó ń là sílẹ̀ fún mi lọ́jọ́ náà ó ẹ̀ pílẹ̀ ni wọ́n dẹ̀ ṣàdúrà fún mi pé Kúnlé Mackenzie láti ẹni lọ a máa dà fún ẹ mo dẹ̀ nípa ẹ̀ tó bá ní bí mísíkì ṣe wà yìí kíní kan wà tó jẹ́ pé ó jẹ́ kíní dùn lẹ́nu bí ọjọ́ 7 sẹ́yìn òun la pè ní joint album duet pé a kò dé ní gbọ́pọ́n stop ẹ̀ kíní yẹn tó bọ́ ẹ stop ẹ̀ yẹn kò wá òkè
ara àwọn muslim wọn stop ẹ wọn bá nẹ fún wọn wọn ń ṣe lọ wọn fi ń gbéra wọn sókè àwọn hip hop wọn fi ń gbéra wọn sókè àwọn olórin christian wọn fi ń gbéra wọn sókè kábíyèrè ìṣẹ̀lẹ̀ dẹ̀bà lórí fújì tó tún lọ ń duet pẹ̀lú àwọn hip hop. Wá kò yẹ kó ṣe báyìí rí but wọ́n sọ lọ́jọ́ náà lọ́wọ́ pé a máa correct yẹ ó ní àwọn nǹkan tó ṣẹlẹ̀ màláìkà náà dìde lọ́jọ́ náà ó ní mo support ọ̀rọ̀ tí Bryce sọ ó lóun béèrè ní ọjọ́ náà lọ́wọ́ because ìyá ní wúrà hall tó ti ṣe meeting yẹn ní Lagos Airport Hotel ó wà ń bẹ̀ wọ́n padà lọ bá mo ṣe bọ́lá tán wọ́n ní àwọn ọ̀gá yín lọ ní kan ban joint album but Alhaji ọ̀gá wa Alhaji Wasiu Ayinde olórí ọmọọba wọ́n sọ lọ́jọ́ yẹn pé iṣẹ́ máa wà lórí ẹ̀ wọ́n kàn máa screen kí ló dé dẹ̀ stop káyé máa búra wa kì í ṣe èébú náà fi èèyàn máa fi gòkè ó yà á lẹ́nu pé kàkà kéré àgbọ̀rọ̀ ó tún lè kókó sí Ọlọ́run aṣáánú. ọ̀rà Mackenzie ni a ti ń gbà lálejò lórí ètò Aláǹgéré yìí láti bí ìṣẹ́jú mélòó kan ẹ̀yin tẹ́jú olólùfẹ́ wọn káàkiri àgbáyé táwọn èèyàn bá fẹ́ pè yín fèrè ń sìn ṣe ti padà sí Nàìjíríà báyìí. ẹ ṣégun bàbá fúlì àti wà Nàìjíríà a tún lọ láìpẹ́ o ṣùgbọ́n lọ́wọ́ yìí a sì wà Nàìjíríà dìgbàléyà tí wọ́n bá tún pè mí láàrin ẹ̀ náà pé Mackenzie asáré wá tí sàmì fálìdì asáré lọ sí London sí mo ti lọ ṣeré mo ti tún padà dé. ìyẹn ní báwọn tó wà lọ abroad náà tó bá fẹ́ pè yín. tó bá fẹ́ pè mí a wà available ọjọ́ kejì tí èmi travel lọ sí London gọ́vnà ń pè mí Fuman Lagos State orí mi ní assistant secretary Fuman Lagos State ìgbà pé Mackenzie yóò máa pẹ̀lú àwọn tó ń yàn ní state tó máa lọ síbi tòkú ìyá ọ̀gá wa Alhaji Wasiu Ayinde mo ní mi ò sí nítòsí o ó ní bolo wà ṣé wà ń Jẹ̀bú ni ó lọ Jẹ̀bú gbó mo ní mi ò lọ Jẹ̀bú gbó ọ̀dọ̀ méjì jíjẹ gbó lọ ó ní bodi mo ní mi wà London ó ní London báwo ìyá bá bàbá Gàjí sọ̀rọ̀ so èmi ò sí nlé ìgbà tí mi ń wo fídíò yẹn lọ́jọ́ yẹn tí mo rí pé àwọn tí ò kì í ṣe jẹ́rìí wa ló ń kọrin ní pati yẹn kò yé mi ṣùgbọ́n ibi tí èèyàn bá sí Ọlọ́run wà ń bẹ̀. kí ló ṣe fún mi in returns they should come out and say all Fuji practitioners. gbogbo nǹkan tó ń ṣe out of annoyance èèyàn lè sọ bẹ́ẹ̀ tó bá dẹ̀ sọ bẹ́ẹ̀ wọ́n rí sọ pé àwọn lè believe pé bí yàtọ̀ bá ṣe nǹkan báyìí ó yẹ kẹ́nìkan san ṣùgbọ́n gbogbo ìgbà kan ló máa ń rí bẹ́ẹ̀. nígbà míì ẹlòmíì fẹ́ ṣe pátí wà dúró tì wá bá ṣe tó bá dọjọ́ pátí tiẹ̀ ó lè má ráyè wá bẹ́ẹ̀ nípa ìdí kan sí kejì tálájì bá sọ̀rọ̀ yẹn contribution wọn níṣẹ́ fújì ló wà tó fi sọ bẹ́ẹ̀ tí o bá wo gbà míì Alhaji ṣe lot Alhaji Wasiu Ayinde ṣe bẹ́ẹ̀bẹ́ àwọn aṣíwájú ara iwájú wọn ṣe bẹ́ẹ̀bẹ́ o Alhaji Barrister Alhaji Kollington gbogbo àwọn ọ̀gá wa tó ti kọrin wọn ṣe bẹ́ẹ̀bẹ́ but Alhaji Wasiu Ayinde ìgbà tó dé òun ló fà ṣe báwọn náà sọ fújì di wẹ́sẹ̀ síkírá talking level tí gbogbo olórin ń kọlé ní Wasiu Ayinde ló dálẹ̀ àgbọ̀njá àdèmọ̀ àkànṣe mi kàṣínà tí mo pè é ó máa kú palẹ̀ mọ́ o ìmúra àsílẹ̀ tiwa Wasiu Ayinde ló ní talking level kò sí olórin tí ò kì í lò lénìí wọ́n sọ eré di kíní kan wọ́n package eré wọ́n ṣe kíní kan wọ́n gba millions Alhaji Wasiu Ayinde ló ṣe Alhaji Wasiu Ayinde gẹ́gẹ́ bá ń sọ báwọn náà register Fuman àwọn náà register ẹ̀ náà ṣùgbọ́n gbà míì téèyàn bá gbọ́ ti ẹyẹ ẹ̀gà alóńpàtó gbàtàlájì tó ń ṣe wedding àwọn ọmọ mẹ́ta zone èmi Adékúnlé Mackenzie èmi ní chairman Ìjẹ̀bú náà ti ń gbà yẹn àwa ní mo ṣe bánà ńlá ní orúkọ zone mi tá a ṣe lọ tá a dẹ̀ tún ṣe àwọn kankan Gàjílé testify sí ọ̀rọ̀ náà Alhaji ń sọ lọ́jọ́ yẹn náà pé ẹ̀yin eléré tẹ́ wà nítòsí ń bí tẹ́ wà níjẹ̀bú ẹ̀ ṣe kankan ní contribution state ò ṣe national ò ṣe ṣẹbọ̀ bóníkàkú ṣe máa ń ro tiẹ̀ ẹlòmíràn máa ń rò pé olówó lẹ́nìkan pé ẹni yìí ti lówó pé àdé láti fi tiwa kún tiẹ̀ olówó dẹ̀rẹ́ wọn kì í sábà rẹ́bùn gbà tó bá fún olówó ní ẹ̀bùn kékeré wọn máa ń appreciate ẹ̀ a gbọ́dọ̀ máa tíǹkì pé ṣègbó ti wà òkè ó yẹ káà náà ṣe tiwa náà ká tiẹ̀ fi support ẹni yẹn bí ò tiẹ̀ ju kónkó ló báyìí so èmi ni pé torí yẹn làlájì ṣe torí ẹ̀ sọ bẹ́ẹ̀ wọ́n ní bínú sí wa náà èmi náà ni àkọ́kọ́ olórin fújì tí record company kọ́kọ́ ṣe album fún gbogbo Ìjẹ̀bú land nínú onífújì Motmoxin Ìbùkún Orísunyè of blessed memory Ọlọ́run kó bá mi tí àbásáfẹ́fẹ́ rí tó ń ṣe record fún mi títí di èmi gan mi ò rò pé wọ́n ti pa ìtàn yẹn rẹ́ ní Ìjẹ̀bú o pé olórin yẹn wà ní Ìjẹ̀bú ọ̀pọ̀lọpọ̀ àwọn olórin ló gbọ́ lẹ́kọ̀ọ́ tán ní fújì láì ṣe àpàlà láì ṣe wákà láti gbé eléré láti Ìjẹ̀bú wá ṣe record fún lẹ́kọ̀ọ́ Adékúnlé Mackenzie mi àkọ́jí ọmọ ọtọ Fọláhàn Mr. Mackenzie Dékúnlé ìmí mo kọrin ló lọ ń tì nǹkan kékeré níwájú Ọlọ́run ọba ìláyé láti ìsọ̀rọ̀ wa dayọ̀ láàrin iṣẹ́ tí
nínú iṣẹ́ fújì tiwa àti gbogbo àdáwọ̀ lẹ́wà o àmọ́ já sí re òkè ní ọ̀làwà yóò máa lọ òkè máa ní ọ̀làwà yóò máa lọ òkè ní ọ̀làwà yóò máa lọ òkè ní ọ̀làwà yóò máa lọ òkè ní ọ̀làwà yóò máa lọ ìtàkùn tó so gbàsàgbé ṣóun ló ṣe elégédé ìtàkùn tó so gbàsàgbé òun ló ṣe elégédé Màkẹ́sìn ìgbà tún ṣàlàwà àná ti kọjá èní làwà Ọlọ́run jẹ́ ká jọlá lọ Kasinati àmàdára fáwọn tèmi àmàdára fáwọn tèmi. Tẹ́ bá máa pè mí sí eré ẹ pè nọ́mbà mi ẹ̀yin tẹ́ wà ní London ẹ ti mọ̀ pé +234 lè máa fi síwájú ẹ̀ ẹ̀yin tẹ́ wà ní Nàìjíríà ẹ pè mí sórí 070 130 83722 lẹ́ẹ̀kan sí 070 130 83722 tàbí 080 3343 0712 080 3343 0712. àwọn ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tán lè pè wọ́n sí nìyẹn May 11 àbí bẹ́ẹ̀ni ọjọ́ àkọláyọ̀ àgbàrá Ọlọ́run respect yín náà bẹ́ẹ̀ ẹ̀kọ́ lọ́run dẹ̀mí wá sí ẹ ṣé gan Mackenzie bàbá Adékúnlé Mackenzie Adékúnlé Ọlọ́run fún mi gangan lórúkọ mi Ọlọ́run fún mi Adékúnlé Dr. Kúnlé Mackenzie KN1 the honour wọ́n ti fún mi lóyè ní London o Grand Commander of Entertainment ẹ bá pè mí ní GCE ó lọ GCE mo ń dáhùn K1D KM1 the honour Kúnlé Mackenzie 1 the honourable kò ní bàjẹ́ lágbára bàbá Fullman Unity. Àǹgẹ̀rẹ̀ lètò bóyá ló mú ojú rí ọgbọ́n nínú ojú rí bóyá ẹ̀jẹ̀ jọ máa wò.